àti mọ ibi tí wọ́n gbé Abdulrahman sí o. Ẹ má gbàgbé pé mo sọ nínú fídíò tí mo release níjẹta àbáná wípé wọ́n ní àwọn kan wá sí ọgbà ẹ̀wọ̀n tí wọ́n fi Abdulrahman sí lókè kúra. Wọ́n ní àwọn èèyàn wá gbé Abdulrahman. Wọ́n ní wọ́n wá gbé. Ṣùgbọ́n mo padà ṣe ìwádìí. Wọ́n ní àwọn àjọ DSS ló wá láti Abuja. Wọ́n wá ní nǹkan bí aago 6 ní ọjọ́ Thursday. Wọ́n wá sí ọgbà ẹ̀wọ̀n tí wọ́n fi Abdulrahman sí ní Òkèkúrá. Wọ́n dẹ̀ gbé Abdulrahman lọ sí Abuja. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń béèrè lọ́wọ́ mi wípé ǹjẹ́ a lè rí ìdájọ́ òdodo báyìí. Kúrò ọ̀rọ̀ tó bá ti dé Abuja ń gbà mí wọ́n máa ń ki ọ̀rọ̀ òṣèlú bọ̀. Àmọ́ ìyẹn ìbéèrè yẹn ó wà láàrin èmi àti yín àti ẹ̀yin bàbá tẹ̀ ń wò mí, ẹ̀yin ìyá tẹ̀ ń wò mí tẹ̀ mọ̀ nípa òfin. Tí ẹ̀dẹ̀ kì í fẹ́ kí ìyà jẹ mẹ̀kúnnù. Bọ́rọ̀ ṣe lọ sí Abuja yìí ẹjọ́ sá máa rí ìdájọ́ òdodo. Reason lélẹ́yìí o. Abdulrahman kọ́ ni ẹni àkọ́kọ́ tó kọ́ máa nírú case bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè wa tí wọ́n kọ́kọ́ máa fi ẹ̀sùn ìpànìyàn kan. Àmọye ilé tó yẹ pé wọ́n dẹ̀ ti dá tó yẹ pé wọ́n àgbélò Abuja kan tó dárú ẹjọ́ bẹ́ẹ̀ wáyé Abuja. Then pastor Sẹ̀lẹ̀ olùsọ Sẹ̀lẹ̀ tí ó pa ọmọ LASU student LASU ẹjọ́ tí wọ́n transfer owó jáde kúrò lákàntì ọmọ yẹn. Kí ló dé tí wọ́n gbé tiẹ̀ náà lọ Abuja? Wáyé tó fi jẹ́ pé ti Abdulrahman ni wọ́n gbé lọ Abuja. Ìyẹn ni béèrè táwọn yẹn ní kí n béèrè lọ́wọ́ ẹ̀yin tẹ́ mọ̀ nípa òfin jù wá lọ. Mo pa máa rí àwọn tó jẹ́ amòfin nínú platform yìí. A dẹ̀ máa rí àwọn tó jẹ́ agbófinró. Ẹjọ́ kí lẹ rí sí? Ṣé ká fọkàn balẹ̀ pa máa rí ìdájọ́ òdodo? Torí èmi ti sọ̀rọ̀ kan. Tí wọ́n bá padà kí ọwọ́ bọ ọ̀rọ̀ ẹ lójú táàrí ìdájọ́ òdodo, a máa pariwo àwọn tó bá wà nídìí ẹ̀ o. Àti ọ̀rọ̀ tí olùsọ Sẹ̀lẹ̀ àti ti Abdulrahman, ẹ má kí ọwọ́ ẹ̀sìn bọ́. Ẹ má ṣe kíni, ẹ má kí ọwọ́ ẹ̀sìn bọ́ because tí a bá múra láti dẹ́kun ìwà láabi láwùjọ wa, àwa di wípé èèyàn á máa rán ọmọ níṣẹ́, ẹ̀rù á máa bàyàn. A di wípé àwọn ọmọ wa tó wà nílé ìwé gan ò ní save, ẹ̀rù á máa bà wá gan láti rìn nínú ìlú tí wọ́n bí wa, orílẹ̀-èdè tí wọ́n bí wa sí, orílẹ̀-èdè tí wọ́n forí wa sọlẹ̀ sí. So ojúṣe mi àti yín ni láti gbógun ti ìwà bàjẹ́ láwùjọ. Yóò bá sọ pé tí ayé bá tójú àwa bàjẹ́, àìmọ̀ wá gbogbo ẹni tó wà nínú ayé ni. So ẹ má jẹ́ ká ṣàbòsí ẹ̀sìn. Torí èèyàn tó bá ti lè ronú àti gbẹ̀mí ọmọnìkejì ẹ̀ nígbà tó tẹ̀ ní sẹ́bi yẹn tí ò rò wípé Jésù Kristi sọ wípé ká má ṣe bẹ́ẹ̀, tí ò rò wípé Ànábì sọ wípé ká má ṣe bẹ́ẹ̀ tàbí Allah ní ká má ṣe bẹ́ẹ̀, tó wá ṣe tán tẹ wá ṣèfẹ́ wá máa fi ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn gbọ́ pé kò ṣe ó ṣe wọ́n bẹ̀rẹ̀ sí wọn lórúkọ jẹ́ ẹjọ́ ẹ má gbé yẹn wá o, ẹ má gbé yẹn wá. Yálà lórí ọ̀rọ̀ Abdulrahman ẹ má kí ọwọ́ ẹ̀sìn bọ́, yálà lórí ọ̀rọ̀ olùsọ Sẹ̀lẹ̀ ẹ má kí ọwọ́ ẹ̀sìn bọ́. Ẹ jẹ́ kí wọ́n jẹ̀yà ẹ̀ṣẹ̀ wọn because ọmọ ẹnìkan ni wọ́n máa gbẹ̀mí ẹ̀yẹn, ògo ọ̀la ẹnìkan. Ẹ mọ nǹkan tó take fún Ọlọ́run kan kó tó dá ẹni yẹn. Iṣẹ́ Ọlọ́run lẹ́nìkan, iṣẹ́ Ọlọ́run ọwọ́ Ọlọ́run lẹ́yìn nǹkan ṣe ní ṣùtá yẹn. Ẹ mú yé bó ṣe seconds ló á take Ọlọ́run kó tó dá ẹni yẹn, bó ṣe half of a second á take Ọlọ́run. Ó wá tó take àwọn bàbá àti ìyá láti sun ọmọ yẹn tó yẹ ó máa ní ọjọ́ tó take wọn, ó ní oṣù tó ọmọ yẹn lò nínú ìyá ẹ̀. Ọjọ́ tí ìyá yẹn wọ́ ruru kiri ìlú nínú òrùn tó kábàtì sọ pé ọjọ́ tó wá ń gbin kìn lọ́jọ́ ìrọ̀bì. Ẹ wá wo ọjọ́ tí wọ́n wá ti bẹ̀rẹ̀ sí nọ́ọ̀tì ọmọ yẹn tí wọ́n náwó lé lórí, tínú àwọn òbí ti ń dùn wípé táwọn bá tó bá dọjọ́ ọ̀la especially ọmọ tó wá ń ṣe dáadáa tọ́wọ́n ti ń gbówó ẹ̀ sókè tí wọ́n ti ń dùn káwọn ọmọ tó máa gbẹ̀yìn àwọn tó máa tẹ̀yìn àwọn ṣe. Ẹ̀yin ká dẹ̀ ṣiṣẹ́ lórí ibi ńlá, àwa ni ká kànú yín ká ló tẹ̀sí mọ́ yín lára. Bí èèyàn bá kí ọwọ́ ẹ̀sìn bọ ọ̀rọ̀ yìí, a máa pariwo ẹ̀, a máa make sure pé a monitor case àwọn méjèèjì, a máa monitor ẹ̀. Mo fẹ́ kó yé gbogbo yín bó bá ṣe ń lọ, a máa update yín. This is Adeomade, bye for now. Adeomade, advocate for the masses.